àṣekágbá ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àkọ́kọ́ irú ẹ̀ ti ẹgbẹ́ òṣèlú APC All Progressives Congress ìjọba ìbílẹ̀ Òròlú eléyìí tí amójú ẹ̀rọ Bọ̀sún Akínládé Òmìnira Ọ̀ṣun ṣe agbátẹrù rẹ̀ wáyé ní ọjọ́ 7 oṣù kẹsàn-án ọdún 2025. àṣekágbá ìdíje náà ló wáyé láàrin ẹkùn kẹfà àti ẹkùn kẹrin ẹgbẹ́ òṣèlú APC ní ìjọba ìbílẹ̀ Òròlú lórí pápá ìṣeré iléèwé Ìfẹ́rìn High School. a rí mọ̀ pé ẹkùn kínní títí dé ẹkùn kẹwàá ẹgbẹ́ òṣèlú APC ní ìjọba ìbílẹ̀ Òròlú, Hausa Community àti OYS Group tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ló kópa níbi ìdíje náà. níbi àṣekágbá ìdíje náà láti rí àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC ní ìjọba ìbílẹ̀ Òròlú. lára wọn ni ọ̀nàrẹ́bù Olúbùkọ́lá Oyèwọ̀ lókèlókè aṣojú ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin nílùú Àbújá nígbà kan rí, ẹni ọ̀wọ̀ Awóládé Najimudeen alága ẹgbẹ́ òṣèlú APC ní ìjọba ìbílẹ̀ Òròlú, pásítọ̀ Ọ̀sìnyálé Emmanuel ọba oníkẹ́ aṣojú ẹnjìnìà Bọ̀sún Akínládé, ẹni ọ̀wọ̀ Karim Ọlátúndé Ọlọ́runlàńbẹ̀ alága APC Dísù Ayékalẹ̀, ẹni ọ̀wọ̀ Ibrahim Wasiu Ayinde igbákejì olórí ọ̀dọ́ APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀nàrẹ́bù Abọ́ládé Nurain Wọ́ndé alága ìjọba ìbílẹ̀ Òròlú, ọ̀nàrẹ́bù Ọlátóyè Tìmílẹ́yìn igbákejì alága kanṣu, ọ̀nàrẹ́bù Adélabú Lateef Àrẹ̀mọ olùbádámọ̀ràn pọ̀ lórí àwọn ọ̀dọ́ àti eré ìdárayá lásìkò ìṣèjọba Alhaji Isiaka Gboyega Oyètọ́lá Ìléríolúwa, abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ìjọba ìbílẹ̀ Òròlú ọ̀nàrẹ́bù Azeez Moscow àti àwọn ẹmẹ̀wà wọn, àwọn local government executive, àwọn alága wọ́ọ̀dù àti àwọn ESCO wọn. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ náà péjúpésẹ̀ síbi ìdíje náà. wàyí o, a rí àwọn ọ̀tọ̀kùlúùlú tó wáyé ìdíje náà sí. lára wọn ni a ti rí olóyè Wàsíù Alábẹ́léwé aláṣẹ T&K Waslab Hotel, Alhaji Saheed Ọláwálé Mèbúrùjí aláṣẹ MBJ Investment. ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ náà gba omi mu tó fi jẹ́ pé kò sí apá kankan tó gbá bọ́ọ̀lù wọlé ara wọn, ṣùgbọ́n àwọn ọmọ ẹgbẹ́ APC ẹkùn kẹrin fi ẹ̀yìn ẹkùn kẹfà bẹ́lẹ̀ lábala gólí wòmí ń gbà sí ọ. ọ̀nàrẹ́bù Olúbùkọ́lá Oyèwọ̀ ṣe kóríyá fún àwọn tó ṣe dáadáa jùlọ látìgbà tí ìdíje eré bọ́ọ̀lù náà ti bẹ̀rẹ̀. wọ́n sì ṣe ìlérí wípé àwọn náà máa ṣe àgbékalẹ̀ irú ẹ̀ láìpẹ́ lójúnà àti lè mú ìlọsíwájú àti ìdàgbàsókè bá ẹgbẹ́ òṣèlú APC ní ìjọba ìbílẹ̀ Òròlú, ìpínlẹ̀ Ọ̀ṣun àti ní orílẹ̀-èdè Nàìjíríà. ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú èrò àwọn ènìyàn lórí eré ìdárayá náà. mo kí gbogbo àwọn aráalé gẹ́gẹ́ bí abábọ́ọ̀lù tèmi náà jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún ara mi, ó jẹ́ kí n mọ iyì bọ̀. so fún mi nǹkan tó dáa ní ẹwà dúró èrò tó wà ń bí ilé nù àtàwùsá àti Yorùbá. tí bá fẹ́ sọ pàtàkì bọ́ọ̀lù ó jẹ́ nǹkan tó máa ń kó gbogbo wa pọ̀. tẹ́ bá wo bí àtẹni tí ò ń sọ ọmọ ẹgbẹ́ wa àtẹmọ ẹgbẹ́ wa gbogbo wọn ló wà bí. mo kí o gba àwọn ẹwà níjọba ìbílẹ̀ orúkọ mi ni Azeez Maruf tí ọ̀pọ̀ ẹ̀mọ́ sí Dòkò. lẹ́yìn ìgbà tí mo kí gbogbo ìjọba ìbílẹ̀ Òròlú tán, mo kí àwọn ọmọ ẹgbẹ́ APC ní ìjọba Ọlọ́run ọba tí àánú rẹ̀ tí ó kò lè àwọn wa. gbogbo tó rọ̀ mọ́ eré ìdárayá dandan ni kí àdójúkọ wà, ṣùgbọ́n àdójúkọ tó wà Ọlọ́run ká báyìí, torí pé gbogbo àwọn ọmọ tó wà níjọba ìbílẹ̀ Òròlú, àwọn tí wọ́n ní àpọ́nlé lára, tí wọ́n ní bẹ̀rù Ọlọ́run, bí awuyewuye bá ti fẹ́ wáyé láì ní ṣẹ̀ṣẹ̀ jókòó sọ̀rọ̀ àbí kankan, láti sáré ṣẹ́jú ẹ̀ láàrin ara wa.
dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ irú eré ìdárayá yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ pé a lè kọ́ka football kéré nínú gbogbo eré orí fíìldì eré football ló jẹ́ ọ̀nà kan láti fa ara wa mọ́ra ló fa unity ẹ̀dẹ̀ ní ìfẹ́ gangan adúgbò èrò tó wà ń bì fún kó tó di final yìí one team was Hausa community. This is Yoruba land. You can see the love that was entrenched. Another team. Oh, sorry. Láàrin tíìmù Hausa wà bí tíìmù kan tó wà bí tó ń partake tó tó dé final yìí 4 years. Tó yẹ pé gbogbo wọn láti gbogbo wọ́ọ̀dù mẹ́wàá ní ìjọba ìbílẹ̀ Òròlú ni. So adúgbò lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ yìí àdájúdájú ẹnikẹ́ni tó bá gba kọ́ọ̀pù àwa náà ni Ward 4 ni o APC ni o Ward 6 ni APC náà ni adúgbò. ẹ ṣe gan inú wa dùn láti darapọ̀. Àríṣekọ́lá Ilyas ló ń jábọ̀ ròyìn láti iléeṣẹ́ Excellent Media TV.